mo kí gbogbo ẹ̀yin tẹ́ gbádùn mi ní gbogbo ìgbà, gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ tèmi ní gbogbo àkókò, gbogbo ẹ̀yin tí inú yín dùn sí gbogbo tí mò ń gbé jáde ṣe tí gbọ́ gbogbo yẹn lágbàáyé. Ẹ jẹ́ ká bí ọmọ bá ṣe rí láṣẹ sànà ẹ̀, bí ọmọ bá ṣe rí ní kẹjá sànà ẹ̀. Ọdún parí lọ, olúkúlùkù ní ṣe pètèpètè, mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ̀n, mo fẹ́ parí ilé, mo fẹ́ gbéyàwó, mo fẹ́ ṣàjọ̀dún kọ́dún tó parí, but àkíyèsí nǹkan kan tí ń pa ìdálá tí ń dẹ̀ ẹ̀dá láàmú nínú ayé. Ẹbí mi rẹ̀ pé kí ni health ara wa. So tọkọ tìyàwó, bàbá àtìyàwó, bàbá àtọmọ, ọ̀rẹ́ àtọ̀rẹ́, alájọgbé ìní mọ̀ pé nǹkan jọ ń ṣe kálukú. Tó bá ti kọjá 40 years, o gbọ́dọ̀ ní nǹkan kan tí wọ́n máa sọ, má dákun ńlá, má jẹ́ kí fàájì ìparí ọdún kó dí ọ lọ́wọ́ àti tọ́jú ara ẹ̀. Àwọn bàbá wa àtìyá wa tí wọ́n dàgbà nú ayé, tí wọ́n lókọ rẹ̀ tí wọ́n sì dàgbà nú ọlá, wọ́n yẹra wọn wò ní o. Wọn kàn máa rìn lásán lágbádá gbòdo, wọn kàn máa jẹ nǹkan sáá bó ṣe wù wọ́n, àbí nǹkan wo là ń jẹ tó jẹ́ natural mọ́. Ọ̀gẹ̀dẹ̀ kẹ́míkà ni wọ́n fi ń gbìn, ọsàn kẹ́míkà ni, ìbẹ́pẹ kẹ́míkà ni, àgbàdo kẹ́míkà ni, àgbálùmọ̀ kẹ́míkà ni, iṣu kẹ́míkà ni, ẹ̀pà kẹ́míkà ni. Tìyàn tó wá dúró, èyí tí ó bá naturally wù ó lágbá nǹkan tá à ń jẹ. Tó bá tún wá fẹ́ lọ ata, fi ọmọ lọ́ta mọ́. Àwọn màmá mi lè bá ṣe bẹ̀ kankan, gbogbo àwọn nǹkan tí wọ́n máa fi bẹ̀ gan tó bá dẹ̀ ṣe ọbẹ̀ tán gbádùn ẹ̀ gbà. Àríyàn jẹ mọ́, so nǹkan ń ṣe everybody, so ń láti sọ ara ẹ̀. Kí ni ẹ́ńjìnì ẹ̀rọ tẹ́ fi ń lọ́ta hàn, tí wọ́n fi ń lọ́ta lọ́gì, níjọ́ odó la fi gún láì gún èlùbọ́ ká sì jọ ká jẹ, eégún lè pọ́n ni. Ní ìsìn lẹ́yìn tí wọ́n bá fi èlùbọ́ tí wọ́n bá gún lódó tán tó ṣe, wọ́n jọ nú àjọ, wọ́n fi rọmọlà àgbẹ̀mí sọ́nà fún wọ̀rọ̀wọ́ tútù, elébédé, amúnútutù, ewúro tútù, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tó yẹ pé original bí wọ́n ṣe ń já náà ni wọ́n ń jẹ. Ẹ̀yìn lọ́rùn ọ̀pẹ wọ́n fi ṣẹ̀gẹ̀, wọ́n fi díẹ̀ sínú ọbẹ̀ ńbẹ̀ wọ́n jẹ. Ó fún yàn ní ẹ̀jẹ̀ tó dàgbà, àárín ẹ̀jẹ̀ mọ́. Èyí tá à ń jẹ ní oúnjẹ tí wọ́n ń pèsè fún wa káàkiri pẹ̀lú kẹ́míkà. Let me tell you, o gbọ́dọ̀ máa ṣàyẹ̀wò ara rẹ o, pẹ̀lú ìjẹkújẹ tó ń kó mi o, pẹ̀lú ìjẹkújẹ tó ń kó mi o. Gbogbo ẹ̀yìn òdó bá àwọn ẹran kan tó ń bẹ kẹ́míkà tó ní, ìgbín kẹ́míkà ní, adìẹ àgíríkì kẹ́míkà ní, àbí adìẹ máa yé kó tó yẹ́yin ni, adìẹ òye tó yẹ́yin báyìí. Tó bá ti ń jẹ oúnjẹ kẹ́míkà kankan náà yóò sì máa yẹ́yin, yóò sì máa dé adìẹ náà làwọn ń pa jẹ, ẹyin náà láti ń fọ́ jẹ. Nǹkan ti ṣẹlẹ̀ everybody, àbí ká wá jọ ká wá mójútó àgọ́ ara wa. Ọ̀yà, wọ́n ti ń sin ọ̀yà tí ń jẹ kẹ́míkà tí ó tó bẹ́ẹ̀ bọ́ọ̀kú ọmọ òòrẹ̀ nìkan ni mo ti rí. Òòrẹ̀ iṣẹ́ ẹranko tí a máa kì í mọ́lẹ̀ gírí, òòrẹ̀ gbogbo ara rẹ̀ kìkì ẹ̀gún báyìí ni. Kìnìún gan tí ó bá pa imú rẹ̀ ọ̀sẹ̀jẹ̀, gbogbo àyókù kíní kan ni. Ewúrẹ́ gan wọ́n ti ń fún lóúnjẹ kẹ́míkà jẹ tí ó wù bọ́ọ̀kù. Màálù àbọ̀pá kẹ́míkà ni. Òótọ́ ọ̀rọ̀ mo ń sọ fún yẹn o. Tó bá ti á mọ̀ pé bó ṣe rí nù, my good brother, please, mo bẹ̀ ọ́ tọ́jú ara rẹ̀. Ọdún parí lọ, àní kú. Ẹ̀yin tẹ́ ń wo ìrìnkèrindò, tẹ́ ẹni kí n máa mú wá kí n mú wá, tá a bá mú yẹn sápá kan díẹ̀, tá a mú ìmọ̀ràn àgbà, tá a mú wá lápá kan díẹ̀, tá a mú nígbà ìmọ̀, tá a mú wá lápá kan díẹ̀, òun ló fi máa dùn tí máa ti gbọ́gbọ́n fi máa kàn sí. Mo bẹ̀ ọ́ tọ́jú ara rẹ̀. Mo lówó lọ́ọ̀kan, o gbọ́dọ̀ wà on drug. Bí nǹkan ò sí ọ máa yẹ̀ wò, yẹ̀ fúnpá rẹ wò, yẹ̀ cholesterol rẹ wò, glucose rẹ yẹ̀ wò, kó o lè mọ irúfẹ́ tó máa jẹ. Ìjẹkújẹ ń kó bá wa, ìyẹn nìyẹn. Lẹ́yìn tí mo bá sọ eléyìí tán, màá tún wá sọ fún yín, wèrè yóò pọ̀ nígboro kó tó tọ́dún mẹ́wàá sísìn. Wèrè gidi tó máa bugi jẹ́ yóò pọ̀. Tẹ́ bá wò ìtàn, èmi ò tún wọlé lẹ́yìn rẹ̀. My good brother and sister, my mama, ìyá arúgbó ìyá kìnìkan tó ń ta pẹ́ńpẹ́ń káàkiri, máa yẹra ẹ̀ kó sì máa jẹun tó dáa. Kájà máa la ga kíá, kájẹ só bí ewúrẹ́, kájẹ ìbá jẹranjú, táàsì nìkan là ń jẹ, kò tó sára lóore. Tọ́jú ara rẹ̀, tọ́jú ẹ̀mí ẹ̀, ẹ̀mí kan ló wà, kò jù bẹ́ẹ̀ náà lọ. Ẹ bá mi share fún gbogbo everybody.
kí wọ́n lè bá jẹ àǹfààní ẹ̀ níparí ọdún, kí wọ́n má sì wàwò, kí wọ́n má hanra wọn léèmọ̀. Bá mi share rẹ̀. Gboyega Lawal TV kò jù bẹ́ẹ̀ náà lọ. Ire o.